tó gbogbo ọmọ Nàìjíríà ẹ kú kàlẹ̀ o. Akí alára akájèrò akẹ́wọ̀ ọ̀rọ̀gúnlé àga akọ́mọdé akágbà akóyunnú akásẹ̀ ẹ̀bí àlólódì kankan gbogbo èèyàn pátá la kí o. Ẹ káalẹ́ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ sì kú àsìkò yìí. A kí gbogbo ọmọ Yorùbá pátápátá, a kí ọmọ kóòjú òjíire. Ojú òní tiwa, wọn ò ní fi re gbogbo wa ṣàpínlẹ̀ o. Lágbára Elédùmarè, ìran Oòduà àtẹ̀wọ̀nràn yóò gbé gbogbo wa o. Abóniwọ́ràn bá àrídá láàlú ògiri òkò yóò mọ̀ ṣe tàwọn ọ̀tá wa mọ́ṣẹ́ o. Pẹ̀lú àṣẹ Ọlọ́run àjọ délẹ̀ lérí ni. Akóbìnrin akọ́kùnrin akóyunnú akásẹ̀ ẹ̀bí, a kí gbogbo àwọn tí wọ́n láǹfààní àti máa gbọ́ wa. A kí olóbìnrin akọ́lọkùnrin, a kí àgbà ilé akọ́mọdé ilé. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́, Ọlọ́run ọba mi ló lọ́rọ̀. Lórúkọ ìyá wa Olúṣọlá Precious, àwọn náà ń bẹ lórí aago tí mo ní àwọn ìbéèrè bíi méjì mẹ́ta. Mo láwọn ìbéèrè bíi méjì mẹ́ta tí a mọ̀ bí mọ̀mọ́. Kọ́lọ́run ọba mi kó ṣàánú wa. Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò bá gbogbo wa ṣe. Lórí awuyewuye tí à ń gbọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation, àwọn kan ti ń pariwo kiri pé ìṣọ́ṣọ́rìn làwọn fẹ́. Àwọn kan ní Yorùbá Nation. Àwọn tá a gbéṣẹ́ rán wọ́n ń pariwo kí pé àwọn dúró ti ìṣọ́ṣọ́rìn. Ẹni tó bá ń jẹ́ nínú Nàìjíríà ni ó dúró ti ìṣọ́ṣọ́rìn. Yorùbá Nation làwa fẹ́, kò sí ọ̀rọ̀ lórí ìṣọ́ṣọ́rìn sà. Gbogbo ẹni tó bá gbéṣẹ́ yẹn fún kan lọ wábi jòkó sí lásìkò yìí. Táwọn bá fẹ́ sọmọ nù tọmọtọmọ kan kó àkórun bí iṣu. Yorùbá Nation làwa dúró lé lórí. Kò sí tó kàn wá pẹ̀lú ìṣọ́ṣọ́rìn kankan. Kò dẹ̀ sẹ́nì kankan tó fọwọ́ sí ìṣọ́ṣọ́rìn nínú gbogbo ẹ̀mọ̀ kálẹ̀. Akíyín Akínlábí Ìdòwú fún mi akíyín o. Olúwafẹ́milẹ́yìn Ganiu Adédayọ̀, Olúwaṣeun Arówólò, ẹ káàbọ̀, ẹ ṣé o. Kò sí nǹkan kan tẹ́nì kankan lè sọ. Ìyá wa ẹ káalẹ́ mọ̀mọ́. Mo kí yín, mo kí gbogbo Yorùbá land pátá ni mo kí. Ẹ ṣé mọ̀mọ́. Gbogbo ẹ̀yin ọba wa mo kí yín o. Gbogbo ẹ̀gbọ́n àbúrò ẹ̀yin ìyá wa bàbá wa, gbogbo yín ni mo kí pátápátá láì kí nǹkan. Ní ilé lóko lẹ́yìn òdì mojúbà yín gbogbo. Ẹ ṣé. Ẹ kú kàlẹ̀. Ẹ ṣé mọ̀mọ́, ẹ pẹ́ fún wa. Lórí awuyewuye nípa Yorùbá Nation, táwọn kan ló àwọn dúró ti ìṣọ́ṣọ́rìn. Màmá wa Olúṣọlá Precious, kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ọ̀nà náà ó ṣe mí kàyéfì. Ìṣọ́ṣọ́rìn bíi ti bó o. Ìyẹn kọ́ ni nǹkan táwa bá dúró. Yorùbá Nation ni ètò ń jẹ́ pé a máa ṣe referendum. Tó ṣe pé inú ìlú Yorùbá wa yẹn gangan láti máa ṣe tí kálukú ó dìbò. Ẹnìkan kò ní bá wa ṣe rárá. Ẹnìkan kò dẹ̀ ní lọ represent wa nílùú èbó kankan. Téèyàn bá mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni pé a fẹ́ dìbò pé a fẹ́ dá dúró. Àwọn ọmọ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ló máa dìbò pé wọ́n fẹ́ dá dúró. Ẹni tí ì bá ṣọmọ Yorùbá kò lẹ́tọ̀ọ́ láti dìbò níjọ́ náà. So gbogbo àwọn tó ń jẹ́ Fúlàní tán wà ládùúgbò kò sí kankan tó gbọ́dọ̀ dìbò. Wọn bá bí ọbẹ̀ àfẹ́ nìkankan ní wọn kó dìbò. Gbogbo abínibí ni bí Yorùbá pọ́nbélé nìkan ni yóò dìbò ní ìjọ náà. So kò sí nǹkan tó ń jẹ́ èyí ti bí ìṣọ́ṣọ́rìn. Tí wọ́n fẹ́ dúró yẹn, àwa ò dúró sí ìlú Nàìjíríà mọ́, àṣẹ Yorùbá, àṣẹ Nàìjíríà mọ́. Yorùbá Nation, Odùduwà Nation, òun ni àwa ó mọ̀ ṣe.
àwa ti wọnú Yorùbá nation lọ. kí lẹ́mọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn èèyàn wa lórí ọ̀rọ̀ yìí kí n tó ní kẹ́ ẹ máa lọ kí ká lè ráyè ná pánasẹ̀ lórí ètò. Èmi á sọ fún gbogbo wa ní ìsìn wípé ká máa ìjàngbara ká máa sọ fún tilé toko, ó ní kálukú máa sọ fún àwọn èèyàn rẹ̀ àtàwọn ìyá wa tí wọ́n ń bẹ ní ọjà àtàwọn èèyàn wa tí wọ́n ń bẹ ní gbèríko olóko nínú lọ́hùn-lọ́hùn, kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí máa sọ, ká máa polongo rẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé, àti kí àwọn tí òkè òkun náà, àwọn èbó UN, gbogbo wọn, kí gbogbo wọn kàn gbọ́ ohun tí à ń sọ. Àwọn ènìyàn ló ní ìlú, kì í ṣe àwọn kan. Àwọn tí wọ́n ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn, àwọn ni wọ́n bàjẹ́, wọn sì gbọ́dọ̀ pè wọ́n láti wá tún ní pé kí wọ́n máa pàṣẹ ní wa lórí àbí kí wọ́n gba nǹkan kan tí a fẹ́ ṣe, tí wọ́n máa sọ pé n ta fẹ́ ṣe rèé, n tó fẹ́ ṣe kọ́ ni àwa fẹ́ ṣe. Wọn ò fìgbà kankan dúró pẹ̀lú wa. Nítorí ìdí èyí, àwọn ọmọdé, àwọn ìlú, àwọn ni wọ́n gbọ́ràn sí lẹ́nu. Ẹ ṣé mọ̀mọ́ wa, ẹ jẹ́ kí n fi yín lẹ̀ kẹ́ lè ráyè ná. Báwo ni rally tẹ́ fẹ́ ṣe ní London? Ẹ sọ fáwọn èèyàn nípa rally tẹ́ fẹ́ ṣe ní London. Ti London yẹn gbogbo ẹ̀ náà la ti múra lẹ̀. Peckham láti ṣe, Peckham Library òun ni a ti ṣe ní May, ọjọ́ kìíní oṣù May òun la ṣe ní Peckham ní aago 11 gẹ́gẹ́rẹ́ òun ni a ti bẹ̀rẹ̀. Kí gbogbo tilé toko kí wọ́n wá. Àwọn tí wọ́n bá dẹ̀ ṣe pàdúgbò wọn náà fẹ́ wà, wọ́n lè wà ní àdúgbò wọn, ṣùgbọ́n nítorí pé Peckham yẹn alérò rẹpẹtẹ ń bẹ̀ náà, àwọn èèyàn wọn wà ń bẹ̀ kó má bàa máa kàn kirikiri. Àwa ní pé ká tún sì kàn sí central níbi tí àwọn èèyàn wa ti wà, kí gbogbo ènìyàn kan wá sí Peckham Library ní May 1st. Lágbára Ọlọ́run, ojú APS á pé, inú ọdún àgbáyé sì gbọ́ gbogbo nǹkan tá à ń sọ. Ní aago 11 òun la ó bẹ̀rẹ̀. Ẹ ṣé mọ̀mọ́, ẹ ṣeun ìyàwó Olúṣọlá Precious, ojú òní tì yín. Nígbà tí Yorùbá Nation bá dé, ẹ kéré oko délé, nǹkan kò ní ṣe yín. Ẹ ṣé mà, ẹ ṣé mà. Tó gbogbo ọmọ ilẹ̀ Kóòtù Òjíire, ohun ìyá wa tó ń jà fitafita lórí ọ̀rọ̀ Yorùbá Nation lẹ́gbọ̀n ní UK lọ́hùn. Tó wọ́n ní pàdé wọ́n ní rally wà, ìyẹn ní gbogbo àwọn tó bá wà ní UK. Èyí náà lẹ ti gbọ́ lẹ́nu wọn, ojú òní tiwa. Ẹ wò ó, no more restructuring kankan. We are already end Nigeria, kò sí ní tó kàn wá, àti end Nigeria already. So gbogbo story tán sọ fún wa yẹn ò káyé, àwọn náà mọ tán rí. Ẹ ṣeun Ṣẹ́gun Ìdòwú, Ọlá Bẹ́kì, Yẹmí, Sheikh Imam, Nazi, Zuma, Olúwaṣeun Arówólò, ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣe ètò, ẹ ṣe ojú òní tì. Tó kó tó ó bá ṣe rí, ẹ jẹ́ n tó wo, torí ẹnìkan gbé kinní kan fún mi tí wọ́n sọ̀rọ̀ lórí bí gbogbo àwọn nǹkan yẹn ṣe ń lọ. Wọ́n ní ká sọ fún gbogbo èèyàn, ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyá wa kan, so kẹ́ gbọ́. Ẹ káàsán o gbogbo ọmọ Odùduwà, gbogbo ọmọ Yorùbá, gbogbo ajìjàǹgbara, a kú ẹ̀tọ́ ìlú o, a kú ìjàǹgbara ìlú wa. Odùduwà á gbè wá lẹ́yìn, àwọn baba ńlá wa wọ́n á tì wá lẹ́yìn o, àní ṣíṣe o. Ẹ jọ̀ọ́, wọ́n ní àwọn United Nations, wọ́n ní wọ́n ń bọ̀ ní Nàìjíríà pé wọ́n ti fẹ́ dá sí ọ̀rọ̀ yìí nísìn. Wọ́n ní ṣùgbọ́n àwọn olóṣèlú wa, àwọn bàbá Ọbásanjọ́, àwọn Tinubu, wọ́n ní wọ́n sọ pé restructuring làwọn fẹ́, pé wọn ò fẹ́ referendum, pé kán restructure. Àwọn ará náà ti dẹ̀ ti sọ pé tán bá restructure gan, pé wọn ò ní gbé presidency sílẹ̀, pé ọ̀dọ̀ wọn ló máa wà. So láti UK ni wọ́n ti pè mí sìn pé ká ìfipéra wa jọ, bí mo bá ṣe ń send voice yìí, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Wọ́n ní kẹ́ máa pariwo, ẹ̀yin tẹ́ bá lè sọ sórí
social media sórí Facebook sórí Instagram orí YouTube wọ́n ní kẹ́ máa sọ pé we don't want restructuring o it is Yorùbá nation we want Oòduà nation we want we don't want restructuring it is referendum we want wọ́n ní kẹ́ tètè ṣe ń sìn kẹ́ máa gbé síbẹ̀ so that táwọn UN bá dé voice wa á ti lọ ẹ jọ̀ọ́ mo ṣe ń send voice note yìí èmi náà máa bẹ̀rẹ̀ tọ̀dọ̀ mi ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ̀ kó máa lọ ẹ share àkíní yìí kó máa lọ kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo ti Odùduwà nation we want Yorùbá nation la fẹ́ o we don't want restructuring referendum la fẹ́ o Odùduwà nation la fẹ́ o we are tired of Nigeria ẹ já máa lọ á dáa fún yín o. ẹ ṣe gbogbo èèyàn náà lẹ gbọ́ yìí á dáa fún gbogbo ẹ bá wa ṣe ètò yìí ṣe gbọ́ ọ̀nà láti gba ara wa sílẹ̀ pátápátá kúrò nínú Nàìjíríà ní àti fẹ́ẹ̀ bọ́ tán o àwọn ìjọba àgbáyé ń bọ̀ láti wá ṣe kíni láti wá bá wa ṣe bẹ̀tẹ̀ àwọn olóṣèlú ti fẹ́ babẹ̀ jẹ́ ló jẹ́ kẹ́ everybody ké síta báyìí kó má bàa jẹ́ wípé n tá a fẹ́ ṣe n ò ní jí ó ṣeé ṣe ànọ́dá ìyà àìmọye ọdún tínú wọ́n bá fi lè lọ ṣe restructuring mọ́ wa lọ́wọ́ restructuring tán ṣe ń jọ́ sí tá a fi jìyà láìmọye ìgbà ní iná ni ó jẹ́ kí gbogbo ẹ̀rí bó ṣe rí yìí o Nàìjíríà ló jẹ́ ipò kẹta ní gbogbo àgbáyé tí nǹkan burúkú ti ń ṣẹlẹ̀ jù tí ò ti ní ètò ààbò tí ìpànìyàn ti ń lọ jù sẹ́rí parí pò mú ní gbogbo àgbáyé tí rúdurùdu ti ń ṣẹlẹ̀ ló jẹ́ ipò kẹta síbẹ̀ ló yẹ ká jókòó sí níbi tí wọ́n ti ń pa àwọn èèyàn lóríṣiríṣi ọ̀nà níbi tí wọ́n ti ń tẹ̀ ẹ̀tọ́ àwọn ọmọnìyàn mọ́lẹ̀ ìdí nìyẹn tá a fi ní gbogbo wa ẹ jẹ́ ká dúró lórí wípé Yorùbá nation ẹ dákun ọmọ yín ò ní jìyà o ìyà yìí tó gẹ́ o ọ̀nà láti parí gbogbo ẹ̀ iṣẹ́ ti ṣe wọ́n ti ń bọ̀ láti wá ṣe referendum fún wa tó bá dẹ̀ ṣe referendum yẹn a máa lọ ṣùgbọ́n tá a bá ti lọ dó lórí wípé restructuring ìyà gidi leléyìí o another 100 years inú a jẹ́ wípé ọjọ́ àti gbòmìnira tún sún wájú nù Ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀ o so ó wà lọ́wọ́ èmi àti yín báyìí ló jẹ́ aké síta ojú òní tìyàn àwọn olóṣèlú ń ṣiṣẹ́ lóríṣiríṣi tó ráwọn kan ń gbádùn nínú ìjọba tó wà lóde yẹn wọ́n ń jẹ dáadáa wọ́n ń mu wọ́n ń gbádùn bẹ́ẹ̀ ọmọ wọn ń ṣe tó wù wọ́n so tiwa ni wípé kí gbogbo wa náà jó ká wà nínú ìṣọ̀kan báyìí ká dẹ̀ jọ pariwo wípé no more restructuring head Nigeria now Yorùbá nation we want ẹ̀rípò náà la fi ṣe kíní tó wà lókè ẹ dákun àní ṣàṣedànù àní ṣàṣetì o ẹ bá wa ṣe ètò yìí ẹjọ́ délé alára ẹjọ́ délé ajérò wípé àwọn òṣèré restructuring o gbogbo ẹ̀yin àgbààgbà òjòpónú àníjẹkújẹ tẹ́ rò pé restructuring lẹ́yìn fẹ́ dúró tì torí tẹ́ ń jẹ́ ní Nàìjíríà àwọn ò bá yín jẹjẹkújẹ ó ti tó ìyà ti tó gẹ́ fọ́wọn mẹ̀kúnnù ká bọ́ kó nù ìyà ká dẹ̀ bọ́ sí inú ìjọba tuntun níbi táwọn oṣù àwọn èèyàn ó ti rẹ́gúlà níbi táwọn òṣìṣẹ́ ó ti máa rówó gidi gbà no restructuring ẹ pariwo síta ẹ jọ̀ọ́ ẹ ní ṣàṣetì o ẹ rí pé iṣẹ́ ti ṣe báyìí ibi tó kù sí ló kù sẹ́mi àti yín lọ́wọ́ Yorùbá nation gbogbo wa gbọ́mọ́ pariwo pa à ń fẹ́ o ń là ń fẹ́ o láti bọ́ kúrò nínú ìyà ayérayé òun là ń fẹ́ ojú òní tì wá o ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín o ìníkẹ́ bá wa ṣe ètò yìí kó délé alára kó délé ajérò ọ̀dà ẹ̀yin náà ó lè mọ̀ wípé kì í ṣeré o kì í máa ṣeré kì í máa ṣeré àwọn èèyàn yìí wọ́n ti múra wálẹ̀ kì í ṣeré o tá a bá fi lè lọ gọ́ tá a lọ bọ́ sí wọn lọ́wọ́ tá a sọ pé kinní là ń ṣe kinní kan ọlọ́mọ fìyà jẹ wá o ọlọ́mọ fìyà jẹ wá o àwọn tí Fúlàní dúró tá fẹ́ ṣe tí wàhálà ìṣe pọ̀ ní wípé Fúlàní fẹ́ gba Nàìjíríà pátápátá wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa wọ́n fẹ́ gba Nàìjíríà pátápátá kó já wọn náà ní Nàìjíríà nǹkan tó plan nìyẹn ẹ má wàá já gbà fún wọn Àjọkẹ́ Jésù ẹ má jà gbà fún wọn o Olúwa ṣe alówó ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣe ètò ẹ ṣe ẹ bá wa ṣe ètò yìí dáadáa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ kó délé alára kó délé ajérò oore tẹ́ ẹ lè ṣe fún wa ní ẹ̀yin náà fi ń yọ ọmọ yín kúrò nínú ìyà tá à ń wí ni o ìyà yìí pọ̀ ohun tó wà lọ́jọ́ iwájú yìí ò dá o la fi ń pariwo restructuring ò ní ìdìmọ́ ààvẹ́ kò sẹ́ni tó ń fẹ́ restructuring no more restructuring
ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín o, ẹ má jẹ́ ká finá sórí òwúlé sùn o, ẹ má jẹ́ àfiná sórí òwúlé sùn o, orí òwúlé ẹ má jẹ́ àfiná sí sùn. Torí tó wà nílẹ̀ yìí ó kódà ó kọjá bẹ́ẹ̀ o, ó kọjá bẹ́ẹ̀ o, ó kọjá bẹ́ẹ̀ yín ṣe ń wò ó. Ẹ máa lọ máa sọ̀rọ̀ restructuring. Ẹ̀yin náà gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ láàrin àwọn kidnapper àti ìdúnàdúrà láàrin kidnapper àtàwọn tó jí gbé ọmọ Yorùbá lẹ́ni tó jí gbé ọmọ Ọ̀wọ̀ ń bí báyìí náà jí gbé o. ẹ gbọ́ fèrèwérọ̀ wọn ìní mo ní play fún yín kẹ́ ẹ lè mọ̀ wípé nǹkan ń ṣẹlẹ̀ k'Ọlọ́run ṣàánú. Hello. Ahmed. Yes. How are you? Fine. Man, you left with 2 days today. Yes. Which is today and tomorrow. By Monday is going to be the last day. And man, I don't have a place to keep person for more than 4 days. I don't have that time, and I don't have that place, a convenient place, which I will be keeping person for more than 4 days. So if you people delay, anything can happen because I don't keep hostage for more than 4 days. So if you have to comply, if you want, it's left for you. If you people not to comply, it's left for you. It's none of my business. But mind you, everything is going to end up latest by Monday 12 p.m. Any movement after 12 p.m., I'm not going to take it again. I mind you, anything after 12 p.m. by Monday, everything is going to be over. Either money or not money. Then now you have to choose one thing. If you want to save her life, you better do it. If you don't want to save her life, it's none of my business. I don't know her. I don't even know her value. Whether he's no longer more alive, I don't know her value. You people, you are the one who know her value. So if you people wouldn't mind to come and save her because of that little amount that I have motion from you people, then it's left for you. It's none of my business. Yes, sir. I heard what you said. From my place now to your place is about 2.5 days journey to your place. So that's why. Where are you? From where to where? Where are you going to move? From our work in those states. It's a 1 day journey now. No, sir. Ask from anybody. Someone cannot pick it in which state are you going to call that? You are telling me that it's 2 days journey. Yes, it's 2 days. But not to Sunday. Are you going to move? From our work, there's no direct motor to your side. There's no direct motor. At least are you going to move today or tomorrow? My brother, the son will move tomorrow morning. Okay, the son will move tomorrow morning. Yes, both of them. Both you know, we have 2 horses with you there. Okay, the 2 of them, they are all your relatives. They are my relatives, the 2 of them. So you try and make everything to be one. So let all of them should take off by tomorrow. That is what I'm saying. They will take off in the morning. By Monday, so that by Monday, latest by Monday, if they are not able to meet up, or by Tuesday they will meet up. Yes. That is what we are saying now. It's only the amount that we are talking about. Because we'll be running interscatter. Even I have people that came. Immediately I saw a number now. I excused myself from them. I want to talk to you in a private place. Because what we have arranged now so far for the 2 of them, I have 1.9 million. But I'm still looking for more. In the night, I will still see some to add to the money. Please, I beg you in the name of God, please. Wait, so now you want me to tell you what you are going to bring for the 2 of them, for one person. You are talking of your person or for the 2 of for the 4. I'm talking for the 2. At least I will be able to raise 2 million between now and tomorrow morning. They will start coming, please. That will not be possible for you. Please, sir, please. Even though if I accept your option, it can't be possible. Huh. I have told you my demand. So that will not be possible. I have told you my decision. If you know that you cannot save a life because of 5 million naira, then you better leave it. Okay, do me a favor. Tonight, you call back again the night. I have some promise from other people that want to borrow me some money. So whatever I gather, I will tell you today, maybe before 8. Because if I call you, the number won't go. Maybe you will call back.
I will call back. But what is there? So the other person know. But I talked to the other person just now. Please, the person you are talking to, if you listen to his voice, you see it's a small boy. You know it's a nobody under 25. Okay, but have you people communicate to each other now? He's coming to my place any moment from now. The children are with me. Then what is there? You people should couple yourselves. The two of you should gather together. What is going to be there, bro? Are you getting me? Yes, I'm getting you. What is going to be there? I have reduced one M for the two of you. In my last option, that is 8M. That is even my grandpapa, even my mother, even my waiting. If you talk, I know they come out shishi for inside. But that age where I don't put everything now. So if I not say that one, when I not feel make that Monday, I take I say the two of them don't die or. We will talk in the night. Whatever the money, whatever. I don't get anything. I don't get in the night. The only thing I want to hear from you is to tell me that tomorrow you people are going to take on. The money in Nigeria we pay. You know how the thing be. I don't sell. I don't tire. My motto for sale day here. You know, sometimes you know they say all this thing buy at once. I ready to sell her to save my sister's life. Because if you decide to kill him, it won't give you any pain. It won't give you anything. If you want me to kill her, you are the one that will make me to kill her. Because I don't have it. If I have it in my pocket now, I will pay. How will I kill her? Since about 3 or 4 days now. 3 or 4 days, I did not sleep. My intention, listen to me, my intention is not to kill your sister. Thank you very much. Thank you. My promise. Thank you. More success to you. I beg. I did fast. I'm a Muslim. I beg. Okay, you're a Muslim. I'm also a Muslim now. Yeah, when you hear my name, I'm Ahmed. Ahmed, I do. I'm also a Muslim like you. Okay. Mind you, we didn't. Business is different from religion. I know, but you can include religion. When we are into business. You can include a religion a bit. According to Quran, you have Muslim brothers. We can help ourselves. I've been to Muslim land before. I know that is why I have decided to deduct that to me for you. One from the other person. Before 8 o'clock, we will conclude and let them move to borrow money. The sun will start coming. Okay. Thank you. Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Kidnapper àti àwọn èèyàn tí wọ́n àti ẹbí àwọn èèyàn tán jí gbé ṣèbó lẹ́ ń gbọ́n wọ́n ń sìnàdúrà lórí iye tí wọ́n ó ná èèyàn láìsẹ̀ran ṣẹ́yìn náà gbọ́ ó ní Muslim lòun igbá kan lòun ṣìbẹ́yìn náà ń gbọ́ gbogbo ẹ̀ ṣerú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni ká jókòó tì kálá dúró ti restructuring bí ìgbà tó rí èèyàn ò pé ni àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ orí wọn ti dàrú torí wípé tó ń bá ronú ni tó bá yẹ pé àwọn ọmọ wọn náà ń jí gbé náà ń pa náà ń ṣe bó ṣe ń ṣe wọn ò ní máa bá wa sọ̀rọ̀ restructuring mo rò pé ya wèrè ṣèbẹ́yìn náà gbọ́ bí Kidnapper ṣe ń bòdì tó ń sọ̀rọ̀ nílùú tí ó lọ́ba tó níjòyè tó ń sọ iye tó fẹ́ gbà tó ní last iye tó máa gbà ní ATM 8 million ní lẹ́ni tí ò tí ì ró ń jẹjẹ́ táníkọ ọlọ́run ṣẹ́yìn náà ń gbọ́ irú nǹkan àǹsọ nìyẹn pé no more Nigeria no more restructuring lùsìn tó kàn wá pẹ̀lú restructuring Yorùbá nation la fẹ́ that is our option only option ta níyẹn solution tó gbọ́ wẹ́mi wa nìyẹn kò sọ̀rọ̀ lórí gbogbo dáadáa tó ń sọ yẹn a lò dúró kí Fúlàní gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ wa ká dẹ̀ máa wò ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love torí pé ó máa restructuring ti too late lásìkò yìí a nílò ẹ̀ fi olúwa dára a nílò ẹ̀ ẹjọ́ bá wa ṣí ètò yìí kò sẹ́ni tó máa gba restructuring lọ́wọ́ wọn torí àwọn ìjọba àkàẹ́ gbogbo tí wọ́n fi dá nǹkan tá à ń ṣe irú náà ń wá ẹ bá wa ṣí ètò yìí a lè gba restructuring lọ́wọ́ wọn ìyà ti jẹ Yorùbá jù èrò tó dẹ̀ wá nu Fúlàní ò dá sí Yorùbá so ó lè ọ̀sẹ̀ ta ní ni wípé ká fi lè já kúrò lọ́wọ́ wọn kò ju pé ká kúrò ní Nàìjíríà ká bọ́ sí orílẹ̀-èdè tiwa ìyẹn Yorùbá nation that's only ọ̀sẹ̀ ta ní gbogbo àwọn tọ́dẹ̀ ń sọ̀rọ̀ wípé tábà gba Yorùbá nation kò ní sáyè fún Christian kò ní sáyè fún Muslim ara ṣé àwọn olóṣèlú propaganda wọn nìyẹn báwo ni Muslim àti Christian ò ṣe ní wà tí wọ́n sọ fún wọn pé ẹ̀sìn àbáláyé la fẹ́ mẹ́sìn nílẹ̀ Yorùbá ni gbogbo ìjọba àgbáyé ló fàyè gba ẹ̀sìn tó bá wù ẹ́ láti sìn ní tó bá wù ẹ́ ló bá lọ
Yorùbá nation láfẹ́ ọlọ́run níjà jìyà kú o ibi tọ́rọ̀ gbé dúró yìí a gbọ́dọ̀ fi iná sórí òwìlé sùn ìlójú àmọ́ ké tantan báyìí ó wà lọ́wọ́ èmi àti yín gbogbo ẹ̀yin tẹ́ẹ̀nẹ́yìn náà bá wọn sọ̀pọ́tì kí wọ́n Nàìjíríà níbo ni wọ́n Nàìjíríà wà nú ilé bẹ́yìn náà gbọ́ Fúlàní tó jiyàn gbé ní bá wọn sọ̀rọ̀ tí ń negotiate yẹn o ọmọ ọ̀wọ́n bíbà iná jí gbé o ṣẹ́yìn náà rí báyẹn l'Ondo State ọmọ ọ̀wọ́n bíbà níbi tí ó yẹ pé àwọn táníkà ọlọ́ọ̀ ni wọ́n táníkà lọ́mọ 8 million wá gbogbo nǹkan tán níná ti ń tà nítorí pé ṣé bá ṣe máa continue ní ìgbà tí ò tí kà wọn wèrè olóṣèlú iná ṣe ń sọ fún wa wípé ìṣọ́ṣọ́rìn làwọn fẹ́ dúró lé lórí ká lè bá àtúmọ̀ rówó tán kó jẹ lọ ṣùgbọ́n lásìkò báyìí ọlọ́run ti rẹ́ẹ̀dì mọ́ wọn àwọn ò faramọ́ ìṣọ́ṣọ́rìn o Yorùbá nation la fẹ́ kò sọ̀rọ̀ lórí ìṣọ́ṣọ́rìn àfẹni ayé ẹ̀ bá fẹ́ bàjẹ́ ni wọ́n bá wa sọ̀rọ̀ ìṣọ́ṣọ́rìn Jimoh Adédayọ̀ ẹ káàbọ̀ sórí ètò. níbi tí ìyá ti ń jẹ bàbá tí ìyá ń jọmọ tí wọ́n tún ti ra karan mọ́ léèwé tán tún múrú ọmọ bẹ́ẹ̀ tán dẹ́mi ẹ̀ légbodò ṣerú orílẹ̀-èdè bẹ́ẹ̀ là á dúró tì ẹjẹ́ á ronú o ọmọ Yorùbá ẹjẹ́ á ronú náà going back o ọlá morori kejì ọlámilékan sí ẹ káàbọ̀ ẹ wo ẹjẹ́ á ronú o ẹ mọ̀jà gbára dáradára láyè lásìkò yìí Yorùbá nation là ń fẹ́ kò dẹ̀ sí àyè fún ìdúnàdúrà ìṣọ́ṣọ́rìn gbogbo ẹ̀yin tẹ́ ti lọ jókòó tẹ́ ti gbàgbàkúgbà lọ́wọ́ olóṣèlú bóyá ẹ̀dá padà ẹ̀ sojú tiwa o ohun kan ṣoṣo táwa ń fọ̀ ló sì yé gbogbo wa ni pé Yorùbá nation à ń lọ kò dẹ̀ séèyàn tó lè bá wa sọ a gbọ́dọ̀ lọ ààbọ̀ kò lóko ẹrú yìí níbi tí ìyà ti ń jẹ oríṣiríṣi èèyàn tí wọn ò ti débi tán lọ ṣé òun láwàá jókòó sí láàmú á bá wọn sọ̀rọ̀ kí ọ̀rọ̀ wo la fẹ́ máa sọ ìṣọ́ṣọ́rì ìwèrè wo nígbà tẹ́ ṣe ìṣọ́ṣọ́rì yín lójọ́sí tẹ́ ẹ̀ fi jẹ́ kí àgbà Yorùbá nation ṣé nǹkan yàtọ̀ títí dìsìn kò sí tó yàtọ̀ ìyà ìṣe ní ń jà àwọn èèyàn kiri Yorùbá nation là ń fẹ́ o ẹni tó bá sọ pé ìṣọ́ṣọ́rìn àrà fẹ́ pàṣàngó olúkòso ni ó yìnyànjú ojú ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ojú òní tì wá o Yorùbá nation Ọlọ́run yóò bá wa ṣe àjọ débẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run àní kú sọ́nà bí èéfín gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá nation yìí lágbára Ọlọ́run ojú òní tì wá Yorùbá nation Ọlọ́run ọba mi yóò bá wa ṣe Ọlọ́run ọba mi ó dẹ̀ fún wa ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run àní kú sọ́nà bí èéfín ojú òní tì wá o Yorùbá nation now Ọlọ́run ọba yóò fún wa ṣe ẹ bá a kí gbogbo yín pé ẹ ṣé o tẹ bá wa gbọ́ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni ìyà ti tó gẹ́ o Yorùbá nation now ni o pẹ̀lú àṣẹ Ọlọ́run àádẹ́gbà ẹ̀yin náà rí gbogbo tó ń ṣe ní gbogbo ojú rí gbogbo ọ̀nà báyìí gbogbo àwọn Fúlàní ti dé sẹ́kọ̀ọ́ tán fẹ́ jagun tán ti kóra wọn dẹ́kọ̀ọ́ tí èsè kéré lásán ni o tí èsèré rárá wọ́n bẹ̀rẹ̀ sí gọ̀kadà kiri wọ́n fi ń mọ gbogbo agbègbè tí wọ́n ti wọlé sí Yorùbá la ṣé ìwà ni ká dúró fún wọ́n ti ń múra ogun lẹ̀ wọ́n fẹ́ kógun jà wá ṣó wà ní ká mọ̀ wò Yorùbá nation nìkan ni solution kò sọ̀rọ̀ lórí restructuring àbẹ́ni tó bá fẹ́ sórí ibú tó fẹ́ kára pa òun ló máa bá wa sọ̀rọ̀ restructuring àsíá Yorùbá nation fẹ́ lẹ́lẹ́ni kò sí ní tó kàn wá pẹ̀lú ọ̀rọ̀ restructuring àdó lórí restructuring kò sẹ́ni tó bá wọn sọ kò dẹ̀ sẹ́ni tó gbọ́dọ̀ báyọ̀ bá dáná gbogbo ṣé ti rú ẹ̀
gbà tí ì ṣe pé wọ́n ya wèrè tó yẹ pé àwọn ni ìyà ń jẹ ni tí wọ́n ń pa ni tí wọ́n fi wọ́n ṣe kinní ni tí wọ́n ń rẹ́pọ̀ ọmọ wọn nu gbó ni tí wọ́n ṣe gbogbo ẹ̀ ní odidi mọ́tò kan náwó àwọn gbó níjọ́ òní níbi ìjẹta sísìn tí wọ́n ń béèrè owó ribiribi lọ́wọ́ àwọn èèyàn yẹn àwọn tó kàn lọ ra jàjàpá lóko ẹ̀ wá ní ká máa jó tìrì sọ́sọ́rì wèrè wọ́n Nàìjíríà orí burúkú wo níbi tẹ́ ẹ̀yà kan ti sọ pé àwọn làwọn ní Nàìjíríà tó sì practice pé àwọn náà ní Nàìjíríà tó pa àwọn ọmọ nílẹ̀ tó pa àwọn èèyàn ní lásù tó ń ba nǹkan jẹ́ táwọn sójà àti ọlọ́pàá tó kọ́wọ́ gbéra tó ń wò wọ́n nítorí pé wọn ò fẹ́ kó bára wọn wọn ò fẹ́ ká gba yúnífọ́ọ̀mù lọ́rùn wọn torí pé wọn gbọ́dọ̀ fọwọ́ kan ọmọ Fúlàní ṣé òun wá ní ká jókòó ká máa wò Ẹ̀wúsà àti Fúlàní darapọ̀ wọ́n kó ogun lé àwa Yorùbá nìkan lórí wọ́n fìyà jẹ Yorùbá ẹ̀ wá ní ká máa wo wá ìṣọ́ṣọ́rì wèrè wo orí wọn burú pẹ̀lú ìṣọ́ṣọ́rì òfò tán gbé káàkiri we don't talk nonsense tẹ́ bá fẹ́ sórí ibú ìṣọ́ṣọ́rì òfò ẹ̀yà wèrè ẹ wo àwọn tó dẹ̀ ń rò pé orí wọn ò pé táwọn náà jókòó tí wọ́n tájọ́ ń ṣe mítí orí burúkú round table meeting wèé táwọn ṣe kò kàn wá o àtọjú yọbọ o àtẹsẹ̀ yọbọ o àtẹ̀yìn yọbọ àtiwájú yọbọ orí wọn burú papọ̀ Yorùbá nation now làwọn fẹ́ gbọ́ kò sọ̀rọ̀ mi ta fẹ́ gbọ́ kò sí nǹkan mi ta fẹ́ gbọ́ kò sí kankan mi ta lè sọ ta fẹ́ gbọ́ torí pé ìyà ti tó gẹ́ Yorùbá nation now ẹ bá wa share ètò yìí ẹ má bá wọn gbá ẹ bá ti gbọ́ níbi mítì kan pé wọ́n ń ṣe mítì kan wọ́n ń sọ̀rọ̀ ìṣọ́ṣọ́rìn ara ló máa sọ́pa wọn bẹ̀ ìṣọ́ṣọ́rìn òṣìkò lásìkò yìí níbi tí ìyà ti jẹyàn gógógó ẹ̀mí lẹ́wà ní ká máa sọ̀rọ̀ ìṣọ́ṣọ́rìn irú ìṣọ́ṣọ́rìn òfòwò jọ́wọ́ la fẹ́ ṣe yẹn dà ìṣọ́ṣọ́rìn tẹ ṣe ń jọ́ sí kí lẹ fi dà gbogbo ìgbà tẹ lọ ṣèpàdé àpérò jọ́ sí gbogbo nǹkan tán sọ ń bẹ̀ ṣe é mú lò ẹ wá ní ká máa sọ̀rọ̀ ìṣọ́ṣọ́rìn báyìí nítorí kíni kí ló fẹ́ bí yẹn gbàtẹ́ nípa ti ń lọ ẹ wá ń wá gbogbo ọ̀nà láti dá wa dúró láti fìyà jẹ wá láti fi dá wa padà sóko ẹrú míì ànádó oko ẹrú 100 years míì Ọlọ́run ní fún yín ṣe no more ìṣọ́ṣọ́rìn Yorùbá nation làwa fẹ́ mọ̀ kò sí ọ̀rọ̀ lórí gbogbo rádaràdá yẹn ẹ̀yin náà ẹ jọ gbogbo aráàlú ẹ jẹ́ kóun wá papọ̀ kó ṣọ̀kan ìṣọ́ṣọ́rìn ò lọ Yorùbá nation ní kí gbogbo adúró lé lórí ìyà ò ní jẹ wá kú o ìyà ò ní jẹ wá kú o ráìsì abọ́kan ò tó wá ń jẹ fódìdí ọdún kan o ọdún mẹ́rin o 20 ọdún o tá a bá yọ kínní sílẹ̀ tí ọkọ̀ ìbá ṣí mọ́ wa lọ́wọ́ kò sí ọ̀nà míì tá a tó fi lè bá ọkọ̀ yìí mọ́ o ọkọ̀ tó ti ṣí nìyẹn o ẹ jọ̀ọ́ ẹ má dá sí àwọn èèyàn nu ìṣọ́ṣọ́rìn ò lọ o Yorùbá nation ni ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ ẹ wòyà tó ń jẹ wá ẹnu àwọn bò tọrọ àwọn bá ti jẹjẹkújẹ kò jẹ́ káwọn náà lè sọ nǹkan kan so Ọlọ́run wa ní jẹ́ ká fìyà jẹ wá o àní jìyà ọmọ wa mọ́yà o ẹ jọ̀ọ́ no more ìṣọ́ṣọ́rìn Yorùbá nation now ní kí gbogbo wa náà dúró lé lórí bí ó ṣe yẹ ká máa pariwo ẹ̀ tán nu kò dẹ̀ sí tó kàn wá pẹ̀lú ẹlẹ́ṣẹ́ 2023 tó ráwo ti lọ tó dìgbà náà kò nídìí ariwo ò gbá dojú wípé ká tètè lọ láti tètè lọ èmi àti wa ó wà lọ́wọ́ èmi àti yín láti lè bá òmìnira kíákíá ó wà lọ́wọ́ èmi àti yín o torí wípé wọ́n ń gbé agbada àyà bọ̀ àti gbọ́dọ̀ bá wọn jẹ́nu ìyà yẹn o àní jẹ̀yà kú o Yorùbá nation la fẹ́ o ibi ò ní pa wá kú o Yorùbá nation la fẹ́ o kò sí nǹkan kan míì tá a lè ṣe kò sì sí ọ̀nà míì tá a lè gbà tí ìyà yóò fi bọ́ tí ó ń kálukú ó fi kúrò nínú ìyà yìí gòjú pé ká gba Yorùbá nation o kò sí ọ̀nà míì kò sí ohun míì kò sì sí nǹkan kan míì tá a lè gbọ́ ju Yorùbá nation lọ ẹni tó bá ń bá yín sọ̀rọ̀ ìṣọ́ṣọ́rìn ẹ máa ṣépè fún ẹ máa ní àrà ló máa pa Ṣàngó lápàrandíran rẹ̀ wọn ò ní jèrè ọmọ wọn tó wà lókè òkun ọmọ wọn tó wà lókè òkun ni ó yìnbọn pa wọ́n ọmọ ká ní ṣekú kọká òun ni ó ṣekú pa gbogbo wọn bó ṣe máa rí nìyẹn o torí pé ìyà ti tó gẹ́ ó ti tó gẹ́ no more ìṣọ́ṣọ́rìn àṣẹ ti gun gbogbo àwọn èpè yẹn àwọn olórí burúkú tí wọ́n tún fẹ́ kó wa sínú oko ẹrú míì náà sọ̀rọ̀ ìṣọ́ṣọ́rìn why tó jẹ́rú àsìkò yìí lẹ́ sọ̀rọ̀ ìṣọ́ṣọ́rìn lẹ́yìn tí ìyà ti jẹyẹ̀ dé góńgó ẹ̀mí ẹ̀ wá ní ká máa sọ̀rọ̀ ìṣọ́ṣọ́rìn no more ìṣọ́ṣọ́rìn Yorùbá nation now a dúró lórí ọ̀rọ̀ náà torí pé kò sí nǹkan míì tá a lè ṣe ju pé ká dúró lórí ọ̀rọ̀ wa ká dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ wa yẹ kó ṣẹlẹ̀ ká dẹ̀ máa ṣe ìgbéde rẹ̀ pé kò sí tó jọ ìṣọ́ṣọ́rìn kẹ́yìn náà dẹ̀ máa ṣe kíni kẹ́ máa ṣe àgbogbo ètò tá a bá ń ṣe ìyẹn náà tó ràn wá lọ́wọ́ díẹ̀ gbogbo àgbáyé ló dẹ̀ gbọ́ wípé Yorùbá nation là ń gbà iná làdẹ̀ ń bá lọ ẹ má dá wọn kan lóhùn tá bá wá ń bá yín lé tá ń bá yín sọ̀rọ̀ láàrin jà ẹ máa pọ̀ fún wọn pé ìyà ti tó gẹ́ ọmọ wa jẹ́ àwa náà jẹ́ ìgò bẹ̀tà la pariwo ìyá tó ti ń sọ fáwọn ọmọ wa àwa náà ti dàgbà tí ń bímọ
ṣé ìgòbẹ̀tà yẹn láti máa sọ lọ lórí igbó ló fẹ́ bẹ̀ tá látà ìmọ̀ye ọdún tí ò ṣàtúnṣe ètò ààbò ló mẹ́hẹ̀ yìí wọn ò sì mọ tán ṣe ń ṣèjọba ẹ̀wà ní ká máa bá wọn sọ lọ bẹ́ẹ̀ káwúsá tún máa jọba lé wa lórí àwa la kàwé jù àwa la nímọ̀ jù àwa la láwọn ọ̀mọ̀wé jù ṣùgbọ́n dàlẹ̀ ló pọ̀ láàrin wa wọ́n ò lọ ṣe wá fẹ́ ṣe tá a fi bọ́ kúrò lóko ẹrú yìí kò ju wípé Yorùbá nation now ká dẹ̀ gba Odùduwà nation ká dúró lórí ẹsẹ̀ wa láì ní sí wàhálà láì sí dààmú láì sí kankan kí gbogbo ẹ̀yà kan máa tẹríba fún wa ní gbogbo àgbáyé káwa náà máa lo ògo wa lásìkò yìí ló lè pè wá o Yorùbá nation now ní o kò sí ọ̀rọ̀ lórí restructuring àìjẹ́ bẹ́ẹ̀ ìyà tó ń bẹ wájú pọ̀ torí pé Fúlàní ti sọ pé àwọn làwọn ní gbogbo ẹ̀yà àwọn làwọn ní gbogbo èdè àwọn ní gbogbo nǹkan àwọn làwọn ní gbogbo Nàìjíríà pátápátá so wọ́n fẹ́ gbà láti Èkó tẹ́ẹ̀dé gbogbo bí ni ṣe wá rí pókó ẹrú mi nìyẹn ẹ má jẹ́ ká gbà o ẹ má jẹ́ ká gbà o Yorùbá nation là ń fẹ́ kò dẹ̀ sí gbogbo tálẹ̀wù kan ṣe àwọn kan ti gbàbọ̀dè nínú àwọn olóṣèlú wa torí pàṣírí wọn wà lọ́wọ́ Fúlàní ìní ò jẹ́ wọn mọ tán lè sọ àṣírí wọn wà lọ́wọ́ gbogbo wọ́n sì mọ̀ yí pé táṣì tán bá ti lè gbà wọn ò gbà pé kinní kan báyìí wọn ó táṣìírí wọn síta wọn ó dẹ̀ pa wọ́n torí ẹ̀ náà fi ń dọ́ ẹgọ nídìí ìwà àbòsí wọ́n rò pé wọ́n lè lo àwọn Fúlàní láti ṣe election kí wọ́n lè gbéjọba lé Fúlàní lọ́wọ́ kó tún máa darí wa padà Fúlàní ò fẹ́ gbéjọba lẹ̀ ẹ rántí wọn kó dà gan bá fàyè gbà kí Yorùbá ṣe fàyè gbà kí Yorùbá ṣèjọba gan Yorùbá nation wọn ò ní ẹ́fà gbà láyé wọn ò sì ní àwọn òní nẹ́fà gba Yorùbá nation láyè àbí Yorùbá kankan kó ṣèjọba lé wọn lórí Fúlàní ló fẹ́ máa ṣèjọba lọ wọ́n fẹ́ ṣe màṣá lé wa lórí ni so ẹni tá a lè ṣe náà ni wípé ká gba Yorùbá nation ẹ má jẹ́ wọ́n fẹ́ tọ̀tàn wá ẹ má jẹ́ wọ́n fẹ́ tọ̀tàn wá kò sí nǹkan kan míì tó máa yí padà kò dẹ̀ sí nǹkan kan tó máa yàtọ̀ Yorùbá ò ní wọn ò ní gbéjọba fún wọn ò ní nẹ́fà gbéjọba fún Yorùbá so ẹ jẹ́ ká kulẹ̀ pín ká máa lọ tó o bá ti rí bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ o ẹ má kulẹ̀ já tanra wa jẹ má jẹ́ wọ́n fẹ́ kọ́ tanná fún wa jẹ́ o ikọ̀ kan náà ni gbogbo wọn pa ẹran sí o tó ẹ má jẹ́ ká tanra wa jẹ Yorùbá nation now ní kí gbogbo wa máa sọ Oòduà gbè wá o kò ní gbọ́dàlẹ́ o Àkànbí pankẹ́rẹ́ rọ̀ lèmi jẹ́ o Ọlọ́run ọba mi ló lọ́rọ̀ o Ọlọ́run ló láṣẹ ẹ̀yin náà lè ṣèrànlọ́wọ́ fún wa ẹ bá wa ẹ áàdì wa lórí YouTube tó rà lè mọ́ ra àǹfààní láti lo Facebook mọ́ tó bá yá o ẹ áàdì wa lórí YouTube Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ní YouTube ẹ subscribe sí kò sí nǹkan tó lénú ẹ kàn tẹ subscribe button yẹn ẹ lè máa rí gbogbo láìfì gbọ́n bẹ́ẹ̀ toró ṣeé ṣe tí wọ́n blọ́ọ̀kì gbogbo nǹkan tá a fi ń sọ̀rọ̀ tí wọ́n blọ́ọ̀kì Facebook Facebook Twitter kan da nẹ́tíwọ́ọ̀kì láàmú ìyẹn la fi tètè gbé YouTube jáde wọn ò ní lè ráyè dé YouTube á dẹ̀ máa ṣètò lọ́nbẹ̀ kí ó dàtẹ́ lè máa rí nǹkan gbọ́ ẹ dẹ̀ subscribe sí YouTube channel wa ká lè ráyè mọ́ bára wa sọ̀rọ̀ ìta fi wà lórí Facebook yìí irú YouTube láti máa ṣe Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ subscribe sórí ẹ kẹtẹ subscribe button kò jù bẹ́ẹ̀ yẹn lọ o ojú òní tì wá o ẹ dẹ̀ rántí wípé Yorùbá ló lògo àwa la ní gbogbo nǹkan kí wọ́n tó kírètì Yorùbá kán tó kírètì Nàìjíríà ní Yorùbá ti ń jẹ́ Yorùbá o ẹ má jẹ́ kí ìyà jẹ wá o ẹ má jẹ́ ká kú sóko ẹrú o oko ẹrú làwọn bàbá wa wà lọ́jọ́sí tí wọ́n fi kú dànù tí wọn ò rí nǹkan kan dá ṣe oko ẹrú iná wà lọ́jọ́sí tí yà fi jà wọn bàbá wa tí wọn ò lè débì kan dúró tó jẹ́ pé ogun gòbẹ̀táì náà pariwo táṣọ kan fi wà lọ́rùn bàbá tí wọ́n fi wà lóko títí tí wọ́n fi wá lọ sọ́yẹ̀ ọ̀run ẹ̀yẹn náà ti ní àwa náà tún ti dàgbà àti bímọ wa náà ti dàgbà o ṣó wá yẹ kó wá jẹ́ pé oko ẹrú ìlàtún máa wà ẹ rántí wípé tá a bá dúró ti Fúlàní kò sí wọ́n Nàìjíríà o abẹ́ ẹrú ni Yorùbá wà torí náà la fi là ń lọ o ẹ bá wa subscribe tó yí YouTube wa Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ subscribe síbẹ̀ bẹ́ẹ̀ subscribe síbẹ̀ ẹ bá tẹ subscribe button yẹn ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ kó sì kí ni ẹ kàn tẹ́ kẹ̀dẹ̀ ṣe kí ni kẹ́ subscribe kò ná yín ní nǹkan kan kò sówó nú ẹ̀ tẹ́ bá ti bá wa ṣe à lè máa ṣètò níbẹ̀ torí gbogbo Facebook náà máa block gbogbo everything náà máa block tí wọn ò ní já aráyè mọ́ bára wa sọ̀rọ̀ mọ́ so YouTube yẹn à lè máa rí lò ojú òní tì wá o Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni ẹ kú kalẹ̀ ó dìgbà o ó tún dọ̀la lágbára ọlọ́run ọba mi yóò jí wa re Oòduà nation ti gbà gbogbo ọ̀dàlẹ̀ láfi wọ́n ṣètùtù pẹ̀lú àṣẹ ọlọ́run ojú òní tì yín kò ní ti gbogbo wa o lágbára ọlọ́run àjọ délẹ̀ lérí ni o Yorùbá nation yìí ló gbà tó bá dé wọn ò ní fẹ́ nìkankan wa ṣàpélé wọn ò ní fi re wa ṣàpélé pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ kú kalẹ̀.